Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáláyé. Bóòlù jẹ́ ọjọ́ lọ́dọ̀ yín, ọ̀dẹ̀ ọ̀dà bí. Gbogbo etí tí ń gbọ́ mi nínú ilé yìí ò buwó omi láàmú àgbà ní gbọ́bùwá àgbo. Ilé ò ní gbóná mọ́ wa, ọ̀dẹ̀dẹ̀ ò ní nà wá. Àní rìnrìn bàdà láàrin Èkó o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, àjò jò fún yín ni ẹ̀ ní jò sájò. Gbogbo aláboyún ilé yìí wẹ́rẹ́ là á gbọ́ o. Gbogbo àgàn yóò tọwọ́ àlàbòsùn. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ọkọ̀ ọba àdáàbọ̀ ò ní sa yín lẹ́sẹ̀ o. Gbogbo ìṣòwò ayé ò ní daṣọ gbèsè bọ̀ yín lọ́rùn. Gbogbo ẹ̀yin alápàtà ẹran lá máa pa ẹ̀ní pààyàn. Orúkọ mi ni Lukman ọmọ àyẹ̀lá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n fẹ́ kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ lórí ewé gbàgùdá. Ewé gbàgùdá. A tún lè ní ewé ẹ̀gẹ́ tàbí ká tún ní ewé pákí tàbí ká wá pè ká ní ewé Cassava. Síbẹ̀ rí pa àtò ó pé. Ẹ̀gẹ́ yìí pé oríṣiríṣi. Ẹ̀gẹ́ yìí pákí ó pé oríṣiríṣi. Ìkan bẹ àwọn Yorùbá wọn a máa mìnàjé rẹ̀ mọ́ èlùbọ́ láti fi ro àmàlà. Ẹ má sì mí gbọ́ o, gbogbo pákí òun là á fi ṣèlùbọ́ o. Ìwọ̀n mo fẹ́ sọ fún wa ní pé ọ̀kan bẹ tó jẹ́ pé wọn a máa gun mọ́ṣu tó jẹ́ pé í máa ń tú. Àlàyé tí mo fẹ́ ṣe fún wa nìyẹn o. Pákí tí máa tú kódà èèyàn lè jẹ lásán ṣùgbọ́n ọ̀kan bẹ kì í tú. Àlàyé rẹ̀ mọ̀ṣẹ́ là kalẹ̀ torí yẹ wà yìí. Ọ̀kan a máa tú wọn máa pè é ní pákí tútù. Èyí tí ń tú yìí òun náà ni wọ́n máa mix mọ́ iṣu, wọn máa gun pọ̀ tí ó sì fà dáadáa. Àwọn ará Faransé ni wọ́n pè ní ménangé. Èyí táwa pè ní mix ménangé làwọn pè. Irú ewé pákí wo làwa ń sọ̀rọ̀ lórí ẹ̀? Ewé ẹ̀gẹ́ wo la fẹ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀? Gbogbo ẹ̀gẹ́ kọ́sá ti jẹ́ ewé ẹ̀gẹ́. Ewé ẹ̀gẹ́ tó ń wò yìí ó ní agbára o. Torí ẹ̀ la fi máa ń sọ fún wa yìí pé àwọn bàbá wa wọn ní ewé gbogbo lòògùn. Ohun téèyàn bá mọ̀ òun ni ọmọ. Wọ́n lè máa wò ká ṣé Cassava tó kàn just like that. Ohun tọ́lọ́run ọba dá kìí ṣe just like that o. Gbogbo ohun tọ́lọ́run ọba dá with important things lọ́lọ́run fi dá. Pẹ̀lú nǹkan pàtàkì òun lọ́lọ́run fi ṣẹ̀dá gbogbo nǹkan tí ń bẹ láyé. Ọlọ́run ọ̀dá nǹkan ẹyọkan kó wà useless láyé. Pẹ̀lú important things lọ́lọ́run ọba fi dá fún ìwúlò èmi àtẹ̀yìn. Ṣòkúdáyè ní ewé ẹ̀gẹ́. Àwọn èèyàn máa bèrè lọ́wọ́ mi pé ìdí tẹ́ jẹ́ ṣòkúdáyè. Bàbá bu páúdà rẹ̀ sómi tá à ń pè ní láfún tó yí lámàlà. Tọwọ́ ọbẹ̀ látọ̀ dá sí àbí ọbẹ̀ ewédú àbí ọbẹ̀ ẹ̀gúsí. Ẹni ebi bá ń pa bí kò bá fẹ́ pa ńgbà ń ṣọ̀ṣọ́ dáyè. Ṣòkúdáyè ni. Ìmọ̀ àmàlà fi ara dúró. Kódà kú ọ̀dọ̀ Ọlọ́run dúró o. Ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n ẹni tí ọba ló ń jẹ ńlé òkú ni o. Ọlọ́run má pè wá lókú o. Pàápàá àwọn ọkùnrin Ọlọ́run má tẹ wa.
oúnjẹ àtowó làbí ń sọkọ obìnrin o àti gúndì àwọn ẹlòmíràn tó máa béèrè pé òní jẹ́ gúndì máa wá kí nígbà ọkùnrin àbá lè ṣe dáadáa sọ lẹ́nu lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọ̀ lẹ́nu ìwọ tó sì lè ṣe dáadáa tó ọba lóúnjẹ ńlẹ̀ tó sì lówó lápò ọkọ bá ń sá ni ọ́. kí ni kókó ibi tá a fẹ́ lọ ewé ẹ̀kẹ́ ẹ wà àwòrán rẹ̀ dáadáa ẹ rí i pé ó ti wà ní lílọ̀ jíjà rẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ kan tá a ti já kalẹ̀. ẹni tí máa sọ pé nǹkan rìn lára òun àbí òun máa ń jẹun ojú oorun àbọ́kàn rí i pé ara òun akàn máa ta òun láì nídìí ìwé ẹ̀gẹ́ ọ̀kápá gbogbo ẹ̀ tí ọlọ́run sì fàṣẹ sí agbára èèyàn kó agbára ọlọ́run ni gbogbo ìdílé ló wúlò fún o kọ̀nà yín lówó o ìdí ikù àwọn ẹlòmíì tí ẹ máa pè mí kí ló dé tẹ̀ fi gbogbo ẹ lẹ́ àpàtà jẹ́ pé ọ̀fẹ́ lọ́lọ́run rọ̀jò fún wa kò gbówó lọ́wọ́ wa tá a fi mímímí tá à ń jẹ jíjẹ tá à ń jí lálàáfíà ọ̀fẹ́ ni lẹ́yìn ká dúpẹ́ fún un. aláìjúbà àfògùn sínú kú ẹni tí ọba ti lè fàṣírí ọwọ́ bàbá rẹ̀ lẹ́ wọ́n náà ní jogún àṣírí ọwọ́ bàbá ẹni ẹlẹ́ni o àwọn èèbó wọn ò dé àṣírí bàbá wọn mọ́lé òun ní jẹ́ àmà rí fóònù lò ó. alẹ́ mi a máa sọ̀rọ̀ kan àwọn dìndìnrín kan ní ṣóògùn tó ọba ti wá gbọ́ lórí afẹ́fẹ́ wọn á lóògùn ọ̀ rí pé rírì ò pé fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá àti ẹ ló ṣe é. ọ̀rọ̀ ọkà àlà ọ̀rọ̀ tó mọ̀ sọ ọkà àlára ìgbàdí ìwèrè lásán ni wọ́n máa gbé kiri òòrò orí débi pé ẹ gbọ́ àwọn wo ló ṣe eléyìí oúnjẹ ló ń kó káàkiri àfọ̀ṣẹ́ ló ń kó ta ló bẹ̀rẹ̀ ẹ lọ́wọ́ rẹ̀ ní wọ́n bá gbé yẹn rẹ̀ lọ general hospital yẹn náà lọ́mọ pé gbogbo ìgbàdí tó ń kó káàkiri irọ́ lásán ni ìwọ tó o bá ti mọ nǹkan àrùn ọmọ kankan tọ́ bá pọ̀ oníṣègùn mi ìpè lágbájá ayájókòó bó ṣe wà yìí oògùn àrùn tó dájú ọyá sáré ka 40 bó ṣe jókòó balabala ni wọ́n máa wí oògùn ọlọ́tí ni wọ́n máa kà kalẹ̀ fún yín àákàpọ̀ àbàtì àdá àṣìṣe náà bọ̀ á máa lò ọ̀fẹ́ mu ọtí tẹ́lẹ̀ ni ọ̀fẹ́ máa mu ọtí oògùn ìbówò lórí tí wọ́n pè ẹ̀dá ní ògógóró ẹgbẹ̀ẹ́jú ẹ kẹ́kọ̀ọ́ ewé àti egbò bó la ṣe é lò ìmọ̀ pọ̀ ìmọ̀ fẹjú lọ kẹ́nẹ́nẹ́ káàkiri ìgbà tí àwọn ará Ghana tí wọ́n ṣe oògùn kan jáde ní bí ọdún díẹ̀ sẹ́yìn ọ́ríjì àwọn èèyàn wọn Nàìjíríà wọ́n rí i pé kinní náà tà kálukú náà wọ́n bá kojú bọ́lẹ̀ kinní kan bíi kálukú sáà fi tiẹ̀ jáde kálukú àwọn èèyàn tó ti dákẹ́lẹ́ ra o wọ́n tó ti dákẹ́lẹ́ ra àìdákẹ́lẹ́ ra ẹ máa ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ẹ ti máa gbé nǹkan àlàáfíà jáde ẹ wo ewé yìí dáadáa gbogbo òdílé kọ̀ọ̀kan lọ́yẹ kó ní lọ́wọ́ ẹ ṣe é ní páúdà báyìí ẹ jà ní tútù ẹ wàá sa ẹ má sa sóòrùn ẹ sa síbòjì kọgbẹ bóòlù ẹ ti wá ṣe. ìyẹ̀rù ọ̀fìn mọ̀kànlá lọ́mí mi ìyẹ̀rù ọ̀fìn ìyẹ̀rù ọ̀fìn mọ̀kànlá lọ́mí mi ìyẹ̀rù ọ̀fìn. orí mi kúkú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dédé ọlọ́gbà àmọ́jọ ọmọ kò mọ̀ ká ọmọ òòtà ọjà ọlá lọ́mí ọmọ àti ìtújókòó ìyẹ̀rù ọ̀fìn ọlọ́pàá ọ̀la ní bínú rẹ̀ lé. sẹ́rí ewé yìí pẹ́ ṣé wà yìí tẹ́tí lọ́ yìí odóògùn ẹ wàá wá ìyèrè yóò pọ̀ ẹ wàá kànáfùrù yóò pọ̀ ọmọ inú atare kò níye wọ́n máa ń ta agolo lẹ́pìkì rẹ o agolo mílìkì rẹ mo wí o bẹ́ẹ̀ bá dé Òròkàn lẹ́kọ̀ọ́ wọ́n ń tà bẹ́ẹ̀ Òròkàn àwọn tó bá mi kó dáadáa wọ́n ti mọ ibi tí ń wí Òròkàn wọ́n máa ń ta kán bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹ kiri wọ́n dì bẹ́ẹ̀ dóyìnbó náà ẹ bá bẹ́ẹ̀ dábẹ́kúta ẹ bá
bẹ́ẹ̀ dé ọjà Abódè Ìbàdàn ẹ bá àti gbogbo ọjà àbítẹ bá ti tí wọ́n ń ta kódà bẹ́ẹ̀ dé Tọ́pá bẹ́ẹ̀ dé Àjàrà kódà ọ̀pọ̀ káàkiri ní orílẹ̀-èdè Benin gbogbo bí wọ́n ń tà ìyèrè kànáfùrù àtàrí lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀rù ìbáàjá lamọ́lẹ́rí ìbáàsì jẹ́ ẹ̀rù sírí èwo ni wọ́n ń pè ní ẹ̀rù sírí òun lè yí tọ́kánu pọ̀ tí ọ̀lanu à pè ní ẹ̀rùn àwọ̀ká à pè ní àwọ̀ká pé nítorí pé ọ̀ká kò lanu ṣùgbọ́n bẹ́ẹ̀ lo alámọ́ bẹ́ẹ̀ sì lo àwọ̀ká èyí tọ́ká kò yẹn náà ọ̀kan náà ni. ẹ wà ọ̀nà ẹ kò sí gbogbo ẹ pèpàdé di ní odó sẹ́mọ̀kọ́ ẹ ti eléyìí ẹ ti sọ ọ́ di powder ẹ ti kó sẹ́gbẹ̀ẹ́ kan atalẹ̀ wà ń bẹ ẹ ti fi atalẹ̀ sí i tọ́ ó kù àlùbọ́sà áyù yọ pọ̀ ẹ kó sí ẹ jẹ́ wọn ó gbìn kó kúnná dáadáa. Ọmọ kò mọ́ta lórí ọmọ òòṣà ọjà. Ìyẹ̀rù ọ̀kí o, ẹ̀kọ́ lálọ́ mi. Ìyẹ̀rù ọ̀kí o. Ẹ̀yin lọ́mọ ìjà kan tí wọ́n ń jà lọ́fà níjọ́ ọjọ́ sí. Ó sojú ebè, ó sojú oko nínú oko, ó fi tún sojú ebè lọ́fà. Ó sojú lọ́fà kalẹ̀ ọmọ lálọ́ mi. Ìjà yìí sojú lágùnlànà fọ́ọ̀rùn. Ọmọ ànàmọ́ wọn ti jà lọ́fà. Ọmọ akápá. Sẹ́ni tẹ bá ti wá ṣe báyìí tán ẹ wá òbú òtóyọ̀ ṣe rí bí iyọ̀ tá à ń ṣe bẹ̀yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ní kẹ́ ẹ lọ wọ́n tà fún yín ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí òbú òtóyọ̀ gangan fún rẹ o ẹ má jù kó ju ṣe mọ̀ bí ọmọ rí ìdérí ọtí sí rí ká sọ pé bí Coca-Cola àwọn èèyàn mi ní Kútọ́ ni wọ́n sọ pé Coca ṣẹ́rí bí ọmọ orí rẹ̀ ṣe rí yẹn ẹ má jẹ́ kójú bẹ́ẹ̀ lọ ẹ lọ́ kó kúnná ẹ dà á sí ẹ ti dá gbogbo ẹ̀ sí. ọmọ ti jà lọ́fà ọmọ àgbọn pápá kó erinwó ọmọ àfàjùbà kẹgbẹ́ ẹ̀fà ọmọ wọ́kùnrin so lọ́sì kẹgbẹ́dínlógún ọ̀fọ̀ ọmọká ó ní bàkálẹ̀ owó ọmọ lálọ́mí ẹbí oníṣìyà ànàmọ́ olúwarí ọ̀dọ́fà ní ànàmọ́. ẹ wàá da gbogbo ẹ̀ pọ̀ papọ̀ mọ́ ewé ẹ̀gẹ́ tí ẹ ti sọ sí páúdà tó ti wà ńlẹ̀ ọyẹ wa ṣẹ̀ṣẹ̀ míìsì ẹ̀ pọ̀ kẹẹ̀tọ́gún ìgbà tẹ́ ti tógún tó ti ṣe lọ́múlọ́mú dáadáa. ọlálọ́mí ọmọ abísúndé ọkọ̀ yẹ̀rú ọ̀kìn ọ ọlọ́sà àbíkí tẹ́tẹ́ lórí ẹni yẹ̀rú ọ̀kìn o ẹ̀rọ ọlálọ́mí mi yẹ̀rú ọ̀kìn o. ìjọ kẹgbẹ́rìndínlógún tí wọ́n. ìgbà tẹ́ ti lè pápọ̀ yìí ògùn ti dé báwo la ṣe wá lò ọ̀nà méjìlá ẹ̀ dà sí o ẹ̀ dà sọ́nà méjì. Odidi adáre lọ́parí rẹ̀ wọ́n kọ́kọ́ mẹ́rìndínlógún kalẹ̀ lọ́fà nílé ọ̀la lọ mí. Agúnrúnkọ́gún kan, ọbọ̀ síbẹ̀ ọmẹ́rin. Agúnrúnkọ́gún kan, ọbọ̀ síbẹ̀ ọmẹ́rin. Sálámẹ̀lẹ́ eku, ọbọ̀ síbẹ̀ ọmẹ́rin. Wọ́n ní dédé la òpin. Ẹnì kò ní kó wá àwọn lọ. Owó ọ̀hún wá kẹrin nílẹ̀ lọ. Àkọ́kọ́ mbẹ̀ ẹ lọ ìmí ọjọ́ tá à ń pè ní ìmí òòrùn àwọn eléèbó a máa pè ní sọ́fọ̀. Ṣẹ́rí tẹ́ bá ti lọ ní ọjọ́ yìí tó kúnná dáadáa ẹ po ìdá kan mọ́ ìmí ọjọ́ ẹ da ìmí ọjọ́ àti ìdá kan pọ̀ ẹ wàá forípò ìgbà tẹ́ ti forípò ẹ gbé sẹ́gbẹ̀ẹ́. Agúnrúnkọ́gún kan ó tún ti bọ́ bẹ́ẹ̀ ó bọ́ kan agúnrúnkọ́gún kan ó náà tún bá sí ibẹ̀ ó bọ́ kan sálámẹ̀lẹ́ eku ó bọ́ síbẹ̀ ọmọ kan owó wá kó kan nílẹ̀ lọ́fà péré ó wá di gbọ́nà òkìtì kàǹkó ọ̀rọ̀ náà wá dorí àwọn àgbàfodò yẹ̀rù ọ̀kìn o. Ṣé rí èyí tẹ pò mọ́ òrí tó ti wà ńlẹ̀ tí ara bá ń roni láì nídìí àbí èèyàn ṣe ṣiṣẹ́ látàárọ̀ pé èèyàn ṣiṣẹ́ kan látàárọ̀ èèyàn rí pé gbogbo ara wó ni ẹgbìyànjú ẹ máa fi wọ́ra sùn lálálẹ́. ọ̀rọ̀ náà wọ̀ mọ́ ńlábàdìwọ̀ láti ọba ní kí wọ́n mọ̀kàn tó kù lọ́rẹ̀ látàrí wọ́n látàrí
sí atare náà jẹ́ ọ̀kan ṣoṣo wọ́n lanú atare náà tán ọjọ́ ọkọ̀ mẹ́ta péré ṣoṣo níjọ́ ọjọ́ kìíní ọjọ́. ara yìí ó tò kó tó dijọ́ kejì tí ó ṣe wọ̀ ọmọ kékeré lò ó àgbàlagbà lò kódà ẹni tó bá jẹ́ pé ọfà tí ń bẹ lára rẹ̀ ó ti pẹ́ yìí máa fura pé ara kan ṣàdédé máa tà wọ́n ara máa tà wọ́n tàbí èèyàn bá rí i pé ara òun a máa pààpò tí ò ní túmọ̀ ẹni kíru ẹni bẹ́ẹ̀ ẹni kan máa fi para. níjọ́ ọjọ́ kìíní ọjọ́ ní jẹ́ oníkálukú wọn agúrúfẹ́gbó kan wọ́n bọ́ síbẹ̀ ó tún mọ́kù àtàrè kan agùnrùnfẹ́gbó kan ó náà tún bọ́ bẹ̀ ọmọkù àtàrè kan sálámẹ̀lẹ́ èkú wọ́n bọ́ síbẹ̀ ọmọkù àtàrè kan oníkálukú wọn. ìdákejì bó lẹ ti ṣe síwájú ká tó nanu bá ìdákejì gẹ́gẹ́ mo ti sọ pé orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bàbá ọgbọ́n pọ̀ káàkiri orí YouTube ṣùgbọ́n tí ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi o ẹ sì gbìyànjú kẹrí pé nọ́mbà mi ẹ pè é èmi ni mo gbé ẹ gbádùn mi nọ́mbà mi tí ẹ bá ti pè é tó dáhùn nọ́mbà tí n bá fi ilẹ̀ ni o tẹ́nìkan bá sọ pé èmi la ṣojú bàbá ọgbọ́n láti ibìkan irọ́ ni o nọ́mbà wa nọ́mbà +23480 32 98 32 98 ẹ tún gbọ́dọ̀ dáadáa ẹ̀kan sí ẹ mú ọ̀dọ̀ ni ẹ má sọ ọ́nù o mo fẹ́ kẹ́ ẹ dè é mọ́lẹ̀ dáadáa +23480 32 98 32 98 tẹ́ bá pe nọ́mbà yìí dàrẹ́ tí ọba lọ ẹ pè mí lórí whatsapp ẹ mo lè má sí lórílẹ̀‐èdè nàìjíríà whatsapp yìí máa tẹ̀lé mi káàkiri gbogbo bí n bá lọ nù torí pé ọ̀pọ̀lọpọ̀ máa complain pé àwọn ń pè mí user busy àwọn èèyàn náà ni o kọ́ọ̀lù tí wọ́n ń kọ́ tí bá ti busy lórí fóònù ní máa fà orí bẹ́ẹ̀ tó ẹ lè pè mí lórí bóyá ìtọ́jú ara lánàá ewé àti egbò àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín bóyá ń pa àkọsẹ̀jáyé tó ọlọ́run lọ́ba tọ́mọ̀ o onígbìyànjú làwà ṣùgbọ́n mo ta bá sọ fún yín nínú ẹ̀fánú èje ẹ̀yìn wá àwa ní oṣùgbà fún ọlọ́wọ́ ọba tó fi ìmọ̀mọ̀ wá tó nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +229 54 65 19 28 +229 54 65 19 28 òkè òkun lẹ́wà ní ìsàlẹ̀ ọ̀sàlẹ̀ wà ní tó àbáyé ṣiṣẹ́ yín ní àbáyé fi DHL gbé ní ẹ má gbàgbé ẹ̀yin lẹ́sanwó rẹ o ayé ìgbà kan tọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ pé sẹ́ni ẹ lọ bá ń gbé olójú iṣẹ́ tá ń gbé fún mọ́tò nísìnyí o iṣẹ́ tó bá ti kọjá interstate bóyá láàrin èkó gan olójú iṣẹ́ tó bá ti kọjá pé mọ́tò kan máa gbé fún mọ́tò kan àṣírú ẹ̀ mọ́ o torí àwọn onímọ́tò wọ́n ń ṣe mànàmáná lójú ọ̀nà DHL láàbò gbé fún yóò sì gbé wá ka ọmọlé rẹ̀ wọ̀ báyìí ṣùgbọ́n yìí lẹ́sànwó rẹ̀ o ẹ máa bá ń kà lọ. ẹrù bàbá yìí lọ́kọ́kọ́ sáré wọlé jọjọ́ sí ọmọ ọlálọ́mí o ó ní ọlálọ́mí fún mi látàrí bàbá yìí sì ń sọ pé òun ọ̀látàrí ẹrù sọ pé ìgbà tá a bá pè é lẹ́gàn àwọn òṣìṣẹ́ wa nínú kóró oko lóko èyí ló di ìbínú ọlọ́pàá àmọ́jọ níjọ́ ọjọ́ tí yẹrù ọ̀gbìn bá ti wulẹ̀ lọ́fà. ṣe rí èyí tí tọ́sẹ̀kù yìí ìdákejì yìí ẹkún ìdá kankan ẹ̀dá sínú oyin ṣẹgbọ́ ẹ̀dá sínú oyin bẹ́ẹ̀ bá rí oyin ẹ lo àdíẹ̀ yẹn yìí ẹjọ́ pọ̀ dáadáa kó lè gbé iṣẹ́ yẹn mì dáadáa ẹ má jẹ́ kó kì ẹ jẹ́ kó sàn dáadáa níbẹ̀ tẹ́ bá ti mísì ẹ̀ mọ́. ìyẹ̀rù ọ̀gbìn bá ti wulẹ̀ lọ́fà. ìyẹ̀rù ọ̀gbìn o ẹ̀gbọ́n dá lómi mi. ìyẹ̀rù ọ̀gbìn o ìyẹ̀rù ọ̀gbìn o ẹ̀gbọ́n dá lómi mi. ìyẹ̀rù ọ̀gbìn o ìyẹ̀rù ọ̀gbìn o ẹ̀gbọ́n dá lómi mi. ṣe rí ìgbà tẹ́ ti mísì rárá fílẹ̀ ń bẹ́ẹ̀. Ẹ gbìyànjú kẹ́ ẹ máa fi lo ẹ̀kọ gbígbóná lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
Í máa pa àrùn burúkú nínú ara, a sì máa pa nǹkan burúkú. Ọlọ́run má kọjú ìbínú rẹ̀ dà wá. Í máa dènà májèlé. Ẹ̀gbọ́n mo wí, a máa dènà májèlé. Ọba ti fura yí pé ọjẹun kan sí ọba kan ọyá tètè kódà bá ọba rógì gbígbóná tètè gbómi gbóná kaná kọ ta díẹ̀ sí kò gbé mọ́, gbogbo ẹ̀ yóò kúrò lára rẹ̀. Tàbí nǹkan tó ti wà lára ẹni ti pẹ́, wọ́n gbé síyàn la ni, èèyàn jẹ́ǹjẹ̀ kan ló di àrùn sára ni, ẹ gbìyànjú kẹ́ ẹ máa lò ó. Kódà nǹkan tó ti sápamọ́ sínú ara tí wọ́n gan ọmọ tó ti ṣàyẹ̀wò lórí ẹ̀ tó bá ń lo iṣẹ́ yìí yóò sì máa tú jáde. Ó yára fi yẹ́rù bẹ́ẹ̀ mi o, lálọ́bí. Nínú bá ń bí mi, ẹ fi yẹ́rù bẹ́ẹ̀ mi o. Yẹ́rù bẹ́ẹ̀ mi o. Nínú bá ń bí mi, yẹ́rù bẹ́ẹ̀ mi o. Àwọn yẹ̀rù lọ́mọ láàárẹ̀, ọmọ búre o, ìkan gbọ́dọ̀ jù kan. Tí ẹ bá ti ń lò ó lóòrèkóòrè, ẹlòmíín lè sọ pé irú ìgbà wo làwọn lè máa lò ó. Èèyàn lè lò ó lálẹ́ sùn, èèyàn sì lè lò ó láàárọ̀. Kódà èèyàn á máa lò ó lẹ́ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀. Kódà á máa dènà oúnjẹ burúkú ojú oorun bó ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àní tí nǹkan kan bá ti wà nínú ara tí ń dènà àgọ́ ara rẹ tó o mọ̀ tó ti wà látọjọ́ tó ti pẹ́, ń rìn káàkiri ara ni, orí rẹ̀ ń gbá yìí ni, ara rẹ̀ máa dédé gbóná àìnídìí ni, ẹ gbìyànjú ẹ máa lo iṣẹ́ yìí. Ní agbára Ọlọ́run gbogbo ẹni ó bá lò yóò sì bá yín lára mu. Iṣẹ́ yìí kì í gba àbọ̀dè fún ara. Í máa dènà àbọ̀dè nínú ara ni, kì í jẹ́ kí àbọ̀dè kó wọnú ara. Tí ayé bá tani ní ọfà, àlàáfíà ara ni ní máa wá kiri. Yóò wá sọ dídàkudà. Ṣé mọ̀ pé tí àdá bá sáyàn lẹ́sẹ̀ àbí wọ́n bá yíyàn níbọn, yóò da àlàáfíà ara rẹ̀ rú. Bẹ́ẹ̀ náà ní báyé bá tani lọ́fà, ọ̀fọ̀ ojú oorun ni, ọ̀fọ̀ ajé ayé ni. Gbogbo etí tó bá gbọ́ mi ní wákàtí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé o. Wọ́n ń ta, wọ́n ń jù, wọ́n ń sà, kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan gbogbo wa. Bùwọ́ omi láà máa gbọ́ nù lé gbogbo etí tí bá ti ń gbọ́ mi o, ẹnìkan ò ní gbọ́ bùwọ́ àgbo. Ìfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ pé nọ́mbà mi, ìfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ wádọ̀ mi, torí kẹ lè ṣàdúrà fẹ́mi náà. Gbogbo etí tó bá lò, kódà má dáa lò, ẹ fi ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn yín, fi ṣèpolówó ọjà fún yín kẹ lè ṣàdúrà fẹ́mi náà ni. Gbogbo etí tó bá lò yóò bá yín lára mu. Gbogbo ohun tẹ tí ń náwó sí látàìmọye ọdún, Èdùmàrè yóò bá yín mú kúrò ńbẹ̀. Àrùn ẹ ṣeun tó dáa, àrùn máa bọmọlúwàbí èèyàn jẹ́ ni, á dára fún wa, á dára fún wa. Lẹ́ẹ̀kan sí +2348032983298 +22954651928. Á dára fún wa. Ìlú Ìkòròdú ni mò ń gbé o. Ṣùgbọ́n ohun tí ò jẹ́ àfàdírẹ́sì lẹ́mọ̀, mò ń jẹ́ kó yé wa pé àti fẹ́ kúrò ńbẹ̀ lọ ọ̀dọ̀ mi gangan. Ṣó ti yé yín dáadáa? Síìtì kẹta síbẹ̀, ṣùgbọ́n kákúkú wí lẹ́ẹ̀kan ẹni tó bá fúwù pé kọ́ wá bẹ́ẹ̀. Tẹ́ bá ti wọ mọ́tò láti Ìkòròdú gáràjì, ẹ sọ fún onímọ́tò pé ẹ̀yin ń lọ bá Ékù. Ẹni mọ́tò, ẹ sọ fún onímọ́tò pé Emily lẹ́yìn ti fẹ́ bọ́ọ̀lẹ̀ o, Emily bus stop. Tẹ́ bá ti wá bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop, kẹ má wulẹ̀ gbọ́kadà kankan mọ́. Emily bus stop, Emily street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tọ̀ bí tẹ́ ń bọ̀ nù. Bẹ́ẹ̀ náà ní ìlú Kútọ́nù, Àgbálélámẹ̀. Tẹ́ bá ti dé Lébẹ̀lé, láti Lébẹ̀lé ẹ gba kẹ̀kẹ́. Tẹ́ bá ti gba kẹ̀kẹ́ kẹlẹ́yìn lọ sí Àgbálélámẹ̀. Kẹ̀kẹ́ náà yóò gbanú ọjà Àgbálélámẹ̀ kọjá, ẹni kọ́ máa lọ sí Trudua ti lọ ìyẹn ní pé kọ́ máa lọ straight, yóò rí oríta mẹ́ta kan, oríta mẹ́ta tó bá ti dé, so níwájúwájú, so school kan ò jìnnà síbẹ̀. School náà ọ̀ popular, wọ́n ń pè ní Santerep. Tẹ́ bá ti dé bí oríta yẹn, ẹ pè nọ́mbà, ẹ rí ilé tuntun kan tí wọ́n kọ́, géètì rẹ̀ ó tò lọ báyìí. So ẹ bá ti pè ilé tó wà láàrin ọ̀dọ̀ mi nìyẹn, ilé tuntun ni. So ẹ bá tẹ́ bá mọ̀ pé ọ̀nà tí mo júwe yìí kò yé yín, ẹ̀yẹn sá ti pè. Tẹ́ bá ti dé Lébẹ̀lé, á direct yín, ẹ sì dé ọ̀dọ̀ wa. So ẹ̀yin èèyàn mi ní ìlú Kútọ́nù, à ń bọ̀ wá o.
ṣùgbọ́n tí n bá ti dé mo lè má lò jújọ́ mẹ́ta lọ mò ń gba abẹ lọ orílẹ̀-èdè Abidjan ni yọ yé wa kò ní yé ẹ lẹ̀ gbogbo létẹ̀ tí ń gbọ́ mi ìbànújẹ́ ò ní wọlé yín o ayọ̀ ní wọlé gbogbo wa o á dára fún wa o orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọ̀nà Àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o ire kàbèjì nílé gbogbo bákan náà wọ́n tó bá fẹ́ join WhatsApp group wa ọ̀nà méjì ló pín sí o a ní public àti ní private wọ́n tó bá fẹ́ wọnú private ọ̀fẹ́ kọ́ ló fi wọbẹ̀ 5,000 ló fi wọbẹ̀ tí í ṣe àpò márùn faransé wọ́n máa bèrè túmọ̀ alárẹ̀ ọ̀fẹ́ ohun tó ṣe sí ọ̀fẹ́ gbogbo àwọn ètò tá a ti fílẹ̀ látọjọ́ tó ti pẹ́ ó béèrè àlàyé lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àṣàlàyé fún un yékéyéké nǹkan mi tó bá tó fẹ́ béèrè ó béèrè ṣùgbọ́n tó bá béèrè lórí ọ̀rọ̀ ara rẹ̀ ó sanwó ìyẹn ọ̀pápọ̀ bákan náà wọ́n tó bá wà ní pọ́pílíkì ọ̀ láǹfààní àti béèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà lásán ni ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ di ọ̀ láǹfààní àti sẹ́ndì fọ́tò ẹ̀yọ kan káyọ̀ ṣàdúrà fún ọ̀tọ̀ o kò jù bẹ́ẹ̀ lọ ire o ire kàbèjì. Onílé ọlọ́fàmọ́jọ́ ọmọ láàárẹ̀, ọmọ láàárẹ̀, ọmọ búre, ìkan gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fàmọ́jọ́ ọmọ láàárẹ̀. Alúbẹ̀bí ọlọ́fà ẹgbẹ́ ẹ̀fà, alùkọ́sù ọlọ́fà ẹgbẹ̀je, alùkìrìkìrìkì ọlọ́fà ẹgbẹ̀dínlógún. Nígbà ọjọ́ kìíní ní ọjọ́ níjọ́ ọmọ lálọ́mí, alùbẹ̀bẹ̀ ń gorí igi ìrókò, alùkọ́sù ń gorí oró, alùkìrìkìrìkì nítorí ọ̀pẹ jẹjẹjẹjẹjẹjẹ aṣọ tí orí bí tí ó sùn mọ́ ọkọ̀ òní nǹkan ṣoṣo gúrogúro nínú ilé ọ̀la lọ nínú òpópóró ó ní ti kú fẹ́ sọ́dún fẹ́ ìnáwó èrò ogun làbà àjò òbí tó ń lọ títí òun rè òun ọmọ bó ń wọ́dé láíláí ó ní àtẹ́jọwọ́ àwọn bàbá òun bàbá jáwé ẹlẹ́bọ̀ bàbá lọ bàbá dé o bàbá jáwé ẹlẹ́gẹ́dẹ́ bàbá lọ bàbá dé ọjáwé ẹlẹ́bọ̀ bàbá yín lọ bàbá yín bọ̀ àbọ̀dé ọ̀yọ́ bàbá yín bímọ mẹ́ta kọ̀ jẹ́rọ̀ lára ọmọ lálọ́ mi fi ẹrù bẹ́ẹ̀. Tinubu